kalẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Sájé ń wá sọ́jà ń tà. Àwọn ẹ̀gbọ́n mi àwọn bàbá mi àwọn ìyá mi àwọn àǹtí mi ń kọ́ ṣe dáadáa ni wọ́n wà. Ìyá mi ẹ káwọ́ kúrò lẹ́rẹ́ ìbànújẹ́ ò ní jẹ́ tiyín. Bọ̀dá ẹ wò ó ọlọ́run ọba yọ lànà fún yín á múnú yín dùn ẹ̀ ní nìkànsáyé ẹ̀ ní gbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìyá mi ọlọ́run ní sọmọ èèyàn kọ́ ọlẹ̀ ayọ̀ asọ́nù yín agbára ìlédùà. Gbogbo ẹ̀yin aláboyún mo kí yín o. Ẹ kú àrù ẹ kú ẹrù o ẹ sọ̀kalẹ̀ láyọ̀. Ọlọ́run ọba lọ́mọ bó ṣe dì í o. Wọ́n ní bó ṣe orílẹ̀ bá ra ayọ̀ yìí tu bájẹ́ ilé bá ra ayọ̀ yìí tu ni o. Ọlọ́run ọba tó bá yín dì í òun náà ni ó tu yín láyọ̀ o. Wọ́n la ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ gbọ̀bẹ́ ewúrẹ́ ẹ sì fọ̀ bẹ́ẹ̀ gbẹ̀bẹ́ àgùntàn bẹ́ẹ̀ ṣe rù láyọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ sùn láyọ̀. Ǹjẹ́ gbọ́ báyìí tó aláyìí mà ní. Tí èèyàn bá ń gbẹ̀bí lójú oorun àbí ká sọ pé èèyàn ń bímọ lójú oorun kí ni ìtumọ̀ aláyìí? Ọ̀nà tí aláyìí wé mọ́ ọ̀pọ̀. Ọ̀nà tí aláyìí wé mọ́ ọ̀pọ̀. Àwa yàn díẹ̀díẹ̀ ní kọ̀ọ̀kan. Èmi ọmọ yín náà ní Olúkúmọ̀nà ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98. Nigeria number 080 32 98 32 98. Tí èèyàn bá ń bímọ lójú oorun pé òun ń bímọ lójú oorun jálá ìdá àbí ọ̀dà ìṣàlá tó dáa o. Gbogbo oore tọ́lọ́run ọba ṣe fún wa láyé Ọlọ́run má ṣe é ní orí ẹ̀kẹ́ ẹ̀dẹ. Tí ayé bá fẹ́ fìyà jẹ ni ọmọ tẹ́yẹ kó bí sáyé kínú rí ọmọ àdùn ojú oorun ló ti máa bí. Kò ní jẹ́ ti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Tí wọn bá fẹ́ kí obìnrin kó finú ṣoyún kọ́pẹ́yìn gbọ́mọpọ̀ nílé ọmọ nílé ọkọ ni wọ́n máa lárú àlàyé pé òun ń bímọ lójú oorun. Kò sírú òògùn túrú obìnrin bẹ́ẹ̀ lè lò ọ̀mà ní lóyún. Àwọn ẹ̀mí òkùnkùn máa fi irú àlábá ìjanilógun. Ṣùgbọ́n tó o bá kú fún àwẹ̀ àtàdúrà ogun tó ṣẹlẹ̀ léyìí kìí ṣogun tí bá ní í dalẹ̀. Wọ́n tó o bá jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ tó o sọ pé ọ jáde sọ̀rọ̀ ara rẹ èèyàn kan wà bákan náà ni. Gbogbo yín tẹ̀ ń gbọ́ mi ẹ̀ ní wà bákan náà o. Tó tí wọ́n wá jẹ́ni tó ti bímọ tẹ́nu tí wọ́n ń lárú àláyé nǹkan kí ló túmọ̀ sí? Gbogbo àwọn ọmọ tó ti bí kalẹ̀ gbàdúrà lórí wọn kó sì ṣe sàárà àtòkù kẹ́kẹ́ káwọn ọmọ rẹ̀ ọmọ mọ̀ níra. Tí wọn àbá fẹ́ kẹ́yìn ó fura sí àwọn ọmọ ẹni wọn a máa dúró àlábá ìjà yẹn lójú. Táwọn ọmọ ẹni ó sì kọjú ọ̀tá dáyàn. Wọ́n máa wò pé àbíwọ̀n náà kọ́ ló bí àwọn ọmọ yìí. Àwọn ayé atúnidá wọn ti fọ́ ọ́ bọ̀bẹ̀. Kìí ṣèṣòro tó lọ títí má káyà òkè. Àtìmọ́ obìnrin tó ń lálàá kó bímọ lójú oorun. Àtẹni tí ń lálàá kó òun bímọ tó ìsìn bímọ tán nú. Kí ni ohun táyì méjèèjì ó ṣe? Lọ́ọ́ ra èso méjì méjì tó jẹ́ oríṣi mẹ́sàn-án. Tó o bá rí èso méjì méjì tó jẹ́ oríṣi mẹ́sàn-án. Tó bá jẹ́ pé mẹ́rin lórí
gbìyànjú kọ́ dá àwọn kan sí méjì méjì kọ́sàpé mẹ́sàn-án ọwọ́ àmú díẹ̀ díẹ̀ jù lẹ́m̀bẹ́ ó mú díẹ̀ díẹ̀ jù lẹ́m̀bẹ́ gbìyànjú kọ́ gbà àwẹ̀ méjì tàbí mẹ́ta àwọn èso yìí ni kọ́ máa mú ní kọ̀ọ̀kan kọ́ máa fi sínú kọ́ wá há yòókù ní sàárà gbọ́ mi kódà o lè ṣe bẹ́ẹ̀ fúnjọ́ mẹ́ta gbogbo ọjọ́ tó fi gbà àwẹ̀ yìí kódà o lè gbàjà àwẹ̀ mẹ́ta lọ sáré tó gbà àwẹ̀ ọwọ́ àti sọrí àwọn ọmọ rẹ̀ wàá rí i pé ibi tí ogun ti fẹ́ wá yẹn pètèpètè lórí náà rí ẹni tó fẹ́ gbogbo ogun kọ̀kọ̀ já lórí àwọn ọmọ yẹn ọlọ́run ọmọ olójú tì ẹni tí wọ́n ń gbẹ̀bí lójú oorun kọ́ tó lóun ń gbẹ̀bí èèyàn bí ànọ́lá tó dé yìí ẹni yìí ọ̀dára rẹ̀ mọ́ ni abolórí bẹ̀rí ni mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ tó mọ̀ sọ abolórí bẹ̀rí ni ẹni tí máa gbá yẹn lẹ̀ ni ṣùgbọ́n kò dára ẹ̀ mọ̀ tírú ẹni yìí bá jẹ́ dókítà kó máa ṣe sàárà dáadáa tàbí ó bá jẹ́ nọ́ọ̀sì agbẹ̀bí máa ṣe sàárà dáadáa torí ní àdúgbò mi tó wà tó ń ti ṣe dókítà rẹ tàbí tó ń ṣe nọ́ọ̀sì rẹ àwọn afẹ́nifẹ́bi ni wọ́n pọ̀ jù lẹ́yìn ládùúgbò yín àwọn afẹ́nifẹ́bi ni mo pè ń pa afẹ́nifẹ́re o torí gbogbo bó o ṣe ń ṣe tí gbogbo àwọn èèyàn ń pariwo rẹ inú wọn ò dùn sí ìwọ̀n fẹ́ máa gbọ́ ni kó yíwọ́ ó yíwọ́ kò ní yíwọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi irú ẹni tó wá lárú àláyé tó sì jẹ́ dókítà tàbí agbẹ̀bí gbìyànjú kọ ọra bóyá odidi ẹran lágbára rẹ bá pa ọta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ káyé ọbọ jẹ ìwọ gan lè jẹ ńbẹ o ó sì tọ́jú àwọn ọmọ wẹ́wẹ́ nínú wọn ó dùn agbára wọn ò lè ka ọ wọn kò máa wá tọrọ lọ́wọ́ rẹ̀ ni àwọn ọmọ tó bá jẹ́ ìṣẹ̀dá omi tó jẹ́ pé ìránṣẹ́ omi ni wọ́n àwọn ní máa lárú àláyé bọ̀ wá àpèjọ kọjá dókítà o lè jẹ́ òṣìṣẹ́ ọ́fíìsì wọ́n jẹ́ pé ìránṣẹ́ omi ni wọ́n bóòlù sí abẹ́ mọ̀ kọ́ jẹ́ ìránṣẹ́ omi. ọ̀nà tó lọ́n gbà lọ ẹlòmíì sí ni káwọn èèyàn máa wá bá a pé òǹgbẹ́ ń gbé àwọn ebi ń pa àwọn wà nínú daṣọ bo àwọn ìjọba tó mọ̀ ọ̀rọ̀ tó mọ̀ sọ. tí ọ̀rọ̀ bá ń dùn wọ́n lẹ́nu ìwọ ni wọ́n wàá gbé bá pé ìwọ ló lè gbà wọ́n lẹ̀ káwa dá sọ́rọ̀ yìí. ebi ń pa wá lágbájá lówó lọ́wọ́ ọyá bòmí láṣìírí ìhòòhò onímọ̀ wà àtìrí ìfẹ́ tú ọlọ́mpàmbò tí wọ́n wá sábà máa dúpẹ́ tiẹ̀. ìwọ náà má jàyé ọsọ lẹ́nu ṣerú sàárà yìí máa ṣe sàárà dáadáa máa lékún ní sàárà ohun tí wọ́n lérò pé yóò ṣẹlẹ̀ orí àwọn ẹni ibi ní ọ̀ṣẹlẹ̀ sí. ẹni wá jẹ́ sisi tí ń lárú àláyé má sábà máa pariwo rẹ̀ síta sá máa ṣe sàárà èso ni wọ́n máa fi ṣe sàárà èso ní kọ́ máa fi ṣe sàárà kí wọn náà sì máa jẹ́ mẹ́. òun tó taaró òun ò ní ba abẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọlẹ̀ ayọ̀ sọ nù yín o ẹ̀yin tẹ́ tí rí tẹ́ ti sọ ikú ò ní pa àwọn ọmọ yín o ẹ̀yin tẹ́ sì wojú olúwa ọlẹ̀ ayọ̀ yọ̀ sọ nù yín o ọ̀rọ̀ gbogbo wọn ò ní dàrú o òjò kírọ̀ wọ́n tà sí ilẹ̀ o olóore wo ò ní tà sí wa o èmi ọmọ yín náà ní lúkúmọ̀nà ọmọ àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a kì í bá a mọ́ o ẹ fẹ́ fọ̀rọ̀ ara yín lọ wá ẹ kàn sí wa o dá lórí iṣẹ́ ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀dáyé yín àbí ẹ fẹ́ ṣètọ́jú ara lọ́nà kan àbí méjì ẹ bá fi lọ̀ wá ká bá mọ̀ nípa rẹ̀ á ṣàlàyé fún pé a mọ̀ nípa eléyìí àdúrà yẹn gbà o oníṣòro ṣe fún wa o ire kàbìtì. Ọjọ́ ọmọ náà